èmi mo sọ pé ọgbọ̀n lágbà o ọ̀rọ̀ á ń lọ pé ṣọ́gbọ̀n lágbà ni ṣọ́gbọ̀n kan ni àwọn èèyàn lọ sínú ní 29 wọ́n láwọn róṣù àwọn ò sínú 29 ọgbọ̀n yẹn lágbà kí ló mú wa gba ọgbọ̀n kí ló mú àwọn kan sínú ní 29 ibẹ̀ làròyé wà. So now àwọn tó sínú 29 wọ́n ní Saudi róṣù ìpè wọ́n ti róṣù ní Saudi ẹ̀ṣínú Saudi gbogbo kálukú pé Saudi ti sínú wọ́n ti dá Ṣámú dúró ṣọ́lọ́ ń sọ wípé kò tẹ̀lé Saudi. Ìbéèrè alákọ̀ọ́kọ́ ni lẹ́yìn yẹn a mọ̀ yàtọ̀ ń ta fi lè tẹ̀lé Saudi àti ń ta fi lè tẹ̀lé Saudi táwẹ̀ tó bá jẹ́ pé àwẹ̀ la fẹ́ gbà a lè tẹ̀lé Saudi Saudi náà ó sì bọ̀rẹ̀ kalẹ̀ yìí pé má tẹ̀lé wo likulli baladin ru'yatuhu likulli baladin ìlú kọ̀ọ̀kan ni kó wá oṣù ẹ̀ fún rẹ̀ ìyẹn ẹni ibi tá ti wá lè tẹ̀lé Saudi ká má ṣì gbé síra wọn a lè tẹ̀lé Saudi nínú hajj mọ́símọ̀l hajj torí bẹ́ẹ̀ láti fẹ́ lọ ṣe hajj ibi tá ti ṣe hajj yẹn dandan ni ká tẹ̀lé wọn níbẹ̀ so ọjọ́ tán bá láwọn róṣù tán ka oṣù wọn òun ni a fi tẹ̀lé wọn. ẹnìkan ò ní bá wọn nájú tó yẹn tó láwọn Ọlọ́run gbé sí lọ́dọ̀. ló gbé wọn ọ̀dọ̀ wọn ni Kaaba wà ọ̀dọ̀ wọn ni Àràfá wà ọ̀dọ̀ wọn ni Mínà wà Muzdalifa ọ̀dọ̀ wọn ló wà. bẹ́ẹ̀ni sá ọ̀dọ̀ wọn náà ní Jamra. so o ò lè sépa wọn bẹ́ẹ̀. àwọn òyìnbí Nàìjíríà pé ẹ gbọ́dọ̀ gàràfà lọ́jọ́ kan báyìí òun ẹ̀ ní gbọ́. àmì kò wá gò òkè Sóbí àbókè Olúmọ rárá kò jọra wọn. so a gbọ́dọ̀ tẹ̀lé wọn ibi tá a ti lè tẹ̀lé wọn nìkan. fi mawsim al-hajj wahda. so tí wọ́n bá wá ṣe ọjọ́ mú àwọn Ọlọ́run bì fún yẹn because o ò lè pẹran kalẹ̀ ìwọ tó lọ sí hajj o ò lè pẹran kalẹ̀ délé yá lọ́dún kọ̀la wọ́n wá ní ibi ń pa àwọn rárá ó tẹ̀lé òfin Ọlọ́run àwọn yẹn ó lọ wọ́n darí àràfá ìdarí àràfá wọn tí wọ́n ń ju jámúrà àkọ́kọ́. ìfẹ́ nù ń ìyapa àkọ́kọ́ kéèyàn kéde wípé a gbàwẹ̀ lọ́jọ́ báyìí ìwò òmùgọ̀ ni kò jẹ́ mọ́ ẹ̀sìn wa kò sẹ́ni tí gbogbo tẹ́ ń wú tẹ́ máa ń rí tẹ́ máa sọ pé ìgbà báyìí ni déètì báyìí yóò pọ̀ gbọ̀n yóò dẹ̀ ń lọ́gbọ̀n ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ rí gbogbo déètì ẹ̀ ń wí ìgbà tá a ń bẹ lọ́wọ́ mi báyìí ìwé rẹ̀ wà kódà ó tún bẹ lórí gọ́gù bẹ́ẹ̀ bá fẹ́ mọ ọjọ́ tá a mú àwẹ̀ 2026 gọ́gù ẹ̀gẹ́nsẹ̀ tó o bá tún tọ̀ ẹ́ padà sẹ́yìn náà ìgbà wo la mú 2006 ìgbà wo la mú àwẹ̀ 2006 ìgbà wo ní déètì àwẹ̀ Ramadan 1 2006 ọwà wàá tó máa gbọ́ Ramadan 1 ìgbà wo ní Ramadan ó jẹ́ 1 ní 2030 sọ̀rọ̀ pé ó kù bí ọdún mẹ́fà báyìí àbí ọdún mẹ́rin báyìí ó kù bí ọdún mẹ́rin àwọn tó gọ́gù ẹ̀ kápọ̀ bá ní ìwé lọ́wọ́ ìwé wà tí wọ́n ti kọ́ ẹ pé ó rí tó 50 years ń bẹ kódà ó rí tó 100 years kìí ṣe ìwé kan àwọn kan ṣe research chain ìwé wa kọ́ ni wọ́n ní àtẹ̀lé ẹ̀yọ́ òmùgọ̀ nǹkan ni wọ́n ìdá ọjọ́ àwẹ̀ wọn kì í dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ ni wọ́n dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ tí wọ́n fẹ́ ṣe bí àwọn mùsùlùmí bí mùsùlùmí ṣe máa ṣe kì í sì ṣe ìwà mùsùlùmí ìwà alágídí ìwà onínúbí ni ẹni àwọn tí wọ́n ń bọ̀ bá mú tó bá ń tako olórí tó nọ́mà báwo lòun ó sì rà nọ́mà
abnormal leadership ní kẹ́nìkan sọ pé wọ́n máa mú àwẹ̀ lẹ̀ yóò akéde fún wa that abnormal followership òun náà tó wà ní kẹ́nìkan náà kọ́ máa tẹ̀lé irú òmùgọ̀ bẹ́ẹ̀ irú kéde òmùgọ̀ bẹ́ẹ̀. Egypt rí oṣù orí náà nú yóò ti kéde fáwọn aráàlú ẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní bí ṣe wá oṣù rẹ̀ ojú ọjọ́ wa yàtọ̀ síra wọn ó ní wákàtí tá a fi yàtọ̀ síra wa wákàtí yóò lápa lára oṣù wa náà tá a bá fẹ́ rí èyí ò rújú wọn róṣù Nàìjíríà ní wọn kéde àwọn tó sì lé ètò rẹ̀ ní wọn kéde it's not possible for like me kọ wá sọ pé principal school kan àbí mudir ilé kéw kan àbí mọ́ọ̀mù mọ́sálásí kan oróṣù olórí kó wọn àtàwọn ilé kéw rẹ̀ jọ máa kí èyí nǹkan lọ́lọ́run pa wá láṣẹ ìtọ́lọ́run pa wá láṣẹ láti ojú arábìnrin àti máa ṣe gbogbo ẹni ọba rí oróṣù yọ lọ bá ànábì ìgbà ànábì kò ń bẹ gbogbo ẹni ọba oróṣù yọ lọ bá Bakri gbà wọn kò ń bẹ ẹni wá rí oróṣù yọ lọ bá Sayyidina Umaru wọn ṣe ń tò bọ̀ nù ẹ lè gbọ́ pé mùdírù ilé kéw kan àbí principal àbí àmì òrùjọ kan àbí mọ́ọ̀mù mọ́sálásí kan òun ló lóhùn róṣù lọ á kéde fáwọ́dọ̀ nígbà tí nǹkan ń da nǹkan rú lásán ni sọ pé abẹ́ gbogbo ẹ̀yìn yẹn wá ẹ lọ rè mọ́ ìpè alálàṣẹ o and then tẹ bá ti rí èèyàn tí bá ti ń tàpá láṣẹ again ẹ̀rọ apá ti sẹ́gbẹ̀ kan ni ọlọ́run kò tiẹ̀ kò dojú tì wá gbogbo wa ibìkan náà la lọ again gbogbo wa ibìkan náà la lọ kò dàrú ọlọ́run ò dàrú mọ́ ẹni tó bá fẹ́ á dàrú kò síbi tí àwọn títí máa tò bẹ́ẹ̀ ni rẹ̀ tí ó dàrú orí ò lè kún ọmọ nìna so tẹ́ bá ti rí irú àwọn tí wọ́n bá ṣe irú wọn àwọn abáwọn ẹ̀rọ apá wọn tí ọlọ́run ò dojú tà wá ọdún tí gbogbo ayé jọ ṣe làwa ṣe ìrun tí gbogbo ayé jọ kí la kí ó tún wá jẹ́ ìtọ́ba ìfẹ́ ọlọ́run mu ìgbà tí a mú oṣù rèé ọ̀dọ̀ ti ẹnu àti inú ìwé tó bá ń ṣe gíní tó bá ń wò ìwà ní tọ̀dọ̀ tàwa mùsùlùmí zoomu lérò yàtì tẹ́ bá ti rí gbàwẹ̀ rí ni o kì í ṣe tẹ́ bá ti mọ̀ pé ìjọba ìní ọ̀yọ́ nígbà bá tó rí ni o wàfútérò lérò yàtì ẹ sì sínú kẹ́ẹ̀kọ́ rí ìdí tẹ́ bá tó ti rí oṣù náà wọ̀nyí gúnmọ̀ aleikum tó bá jẹ́ yí pé ẹ̀ẹ̀rí ẹ wà ní 29 ẹ̀ẹ̀rí fàkmílù sàbán tàbí fàkọ́dìrò lẹ́hù ẹ̀ṣùṣùwọ̀n rẹ̀ pé nígbàtí ó jẹ́ pé 29 ààrí kò lè kọjá kíni o tààtì ànábì náà ló wí méjèèjì ànábì ló ní ká ṣòṣùwọ̀n ẹ̀ ànábì náà ló sì sọ pé ó wù jámbò mi pé ẹ̀ka sàbán kò pé 30 bẹ́ẹ̀ náà ni tí a bá ti rí pé Ramadan náà ààrí ní 29 a jẹ́ pé a ka Ramadan náà pé kí ni o 30 ọjọ́ kejì 30 yẹn iná là á lọ sọdún gbogbo oṣù ní Islam kò ju 29 30 lọ ẹ̀dígẹ́ ní ṣẹ̀ṣẹ̀ kò sí calculation kan tó ń wá káàkiri tó jù báyẹn lọ ṣẹ́ẹ̀sì wá rí ọ̀rọ̀ ni wọ́n sọ yìí kí ni ìṣe rẹ̀ náà nù ọ̀rọ̀ tánàbí sọnù ntọ́lọ́run pa aláṣẹ rẹ̀ pé kó sọ fún àánú níta àmọ́ ṣe náà nù kí bọ́ọ̀lù àti àmọ́ sí tó láti di 29 báyìí wọ́n àmọ́ wà látọwọ́ mọ́gíríbì tó bọ̀ wọ́n máa wọ́n wà títí ẹ̀yìn mọ́gíríbì wọ́n dẹ̀ rí tí wọ́n bá ti wá rí àjẹpẹ́ wọn kéde pé àjẹpẹ́ agbáwẹ̀ lọ́la o. nígbà wa lọ wo oṣù lẹ́yìn ìgbà yẹn ọwọ́ aríbàkà ìyún ọ̀kan wá ìlànà ànábì wa ló ṣe kí ni látẹ̀lé ìlànà àwọn aṣáájú wa sì nìyẹn. wọ́n ti wá dá tẹ́lẹ̀ pé báyìí ló yẹ kó jẹ́ àwọn ọ̀rọ̀ bíi sì nìyẹn ẹ lọ béèrè ẹgbẹ̀rún ọdún 104 ọdún àti 140 láwà ń bẹ yìí kò sẹ́ni tó ṣe nǹkan kan mìíràn nínú lágbàáyé Islam báwa mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn ọ̀rọ̀ ànábì là máa tẹ̀lé ẹnìkan kan kódà kò síbi ẹ̀ka tí máa mú un lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ tán àkàbà tó pé a sì wo ó dàbí pé ìgbà báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ o àbí ìgbà báyìí la parí àwẹ̀ o wọ́n ti wá wí ilẹ̀ wọ́n máa wí lásán ni wọn ò ní kéde tọ́lá láṣẹ mùsùlùmí kankan ò ní kéde rẹ̀ wọ́n kàn máa wí lásán àwa náà lè wí kódà bó lè sọ tọdún tí ń bọ̀ tí wọn náà bá ti gbọ́gbọ́ ẹ̀ ní ìsìn wọn náà lè sọ gbogbo tí wọ́n ń gbé pamọ́ gbé tí wọ́n ń pé ìmọ̀ àwọn fẹ́ sọ fún pé bàbá yìí ni ẹ̀ kì í ṣe mọ̀ tó bá jẹ́ mọ̀ ìmọ̀ tí gbogbo wa náà jọ mọ̀ ní wọ́n bẹ lórí Google very popular ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá ti fẹ́ da nǹkan rú yóò fọ̀nù tó bá ti fẹ́ ṣe nǹkan tí ọ̀dà ọpọlọ tí ọ̀dà ló fi ṣe idea tí ọ̀dà ló fi ṣe behaviours tí ọ̀dà ló fi ṣe àmọ́ ẹ ń bá fẹ́ ìfẹ́ tó fẹ́ ṣe ń tọ́ da ọ fẹ́ àjọṣe ọpọlọ gidi ọpọlọ onímọ̀ rò ọpọlọ ń tọ́ da àwọn tó yẹ pé n tí wọn ò fẹ́ iná ní àjọṣe àbí wọ́n fẹ́ da nǹkan rú wọ́n sáfẹ́ kan máa pariwo àwọn lórí ìbàjẹ́ ẹgẹ́ nìṣẹ́ àná máa ṣe irú ẹ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọdé ọ̀rọ̀ ẹ̀sìn
ọlọ́mọdé ọ̀dàrú máa lọ́wọ́ òun ẹ̀yin èèyàn wa náà ẹ̀yin náà ẹ máa encourage nǹkan tó bá dáa ẹ máa encourage tí ọba skinny tí ọba dáa o so gbogbo ẹni tẹ́ ń béèrè question pé ta ló yẹ kó kéde sultan ni ó kéde sultan ni official leader fún mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjìrè àti ilẹ̀ haúsá àti ilẹ̀ Ìgbò nípa pé orílẹ̀-èdè pawápọ̀ ni ó kéde kápẹ́ ilẹ̀ Yorùbá nìsín àti the country mi àti yan olórí tàwa náà sultan tàwa náà àti yan kò sí sultan bí gbogbo ẹni tẹ́ ẹ bá rí níbi tó bá jẹ́ lórí mùsùlùmí abẹ́ sultan ẹyọ kan ló sì kíni ló wà officially bó ṣe rí nù ẹ bá fẹ́ àdàrin àwa mùsùlùmí rú ó wà lè máa promote nǹkan mi tẹ́ bá wá dẹ̀jẹ̀ ńlá káyì àti onífẹ̀ẹ́ rẹ̀ ẹni tàníyàn rẹ̀ sì dáa tó bá ti rẹ́ni tí ń promote tó lè mú kí gbogbo wa wà lójú kan náà kọ́ ẹ kọ́ support ẹ̀